Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín olólùfẹ́ yín, Lady K Ìfẹ́ Olúwaṣọ, the baby of Yoruba nation. Èmi náà ni mo ṣe sàlámù aleikum sí gbogbo ẹ̀yin màmá, gbogbo ẹ̀yin bàbá, jákèjádò gbogbo ibi tẹ́ bá ti ní àǹfààní láti ṣe alábàápín nínú ètò mi títí wákàtí tó bá dé bá yín. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá tàtà. Ìjọ wo la fẹ́ gbọ́n, ìjọ wo la fẹ́ jí, ìjọ wo la fẹ́ ṣera wa òṣùṣù ọwọ̀. Wọ́n tẹ̀ tún sọ pé òwe òṣùṣù ọwọ̀ yín ò dáa wípé toró máa ń yọ sọnù ní kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n ìjọ wo ni gbogbo àwọn ọmọ Yorùbá la fẹ́ gbọ́n, la fẹ́ ṣera wa lọ́kan, la fẹ́ fi òpin sí ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ìjọ wo la fẹ́ gbọ́, ta fẹ́ mọ ohun tó tọ́, ohun tó yẹ fún wa láti ṣe, because ìkóríta tá à ń bá lọ yìí, ìkóríta tí ò dáa ni, ìkóríta burúkú ni. Pẹ̀lú bá ṣe ń bá lọ yìí, mo fẹ́ kí gbogbo wa ká jókòó ká ro àròjinlẹ̀, ká rò wípé láti ìgbà yìí wá, láti ìgbà tó ti bí èmi àti ẹ̀yin sáyé, láti ìgbà tó ti bí wa, àtẹ̀yin tẹ́ ti lò 100 years, àtẹ̀yin tẹ́ ti lò 70 years, àtẹ̀yin tẹ́ ti lò 50, àtẹ̀yin tẹ́ ti lò 30, àtẹ̀yin tẹ́ ti lò 20 bíi ti tèmi báyìí. Mo fẹ́ kí gbogbo wa kájọ jókòó kájọ rò ó, kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Oríire wo lórílẹ̀-èdè wa kó bá wa? Kí ló fà á? Kí ni ìdí ẹ̀ tó fi dà báyìí? Tó fi di wípé a ò lè fi nǹkan yínra wọn. Ní ìlú tí mo wà yẹ bá mi ṣe ètò, ó níbi tá lọ, ó níbi tá lọ tó ní agbára. Ó níbi tí à ń lọ lórí ètò yìí tó ní agbára. Kàsálà, ó ti bọ́ọ̀sì. Rẹ́rẹ́ ti rún. Kàsálà ti bọ́ọ̀sì, rẹ́rẹ́ ti rún. Mo wà ní ibì kan lénìí. Wọ́n ní láti máa jẹ́ kó yé mi pé tó bá ti ń di every October of the year ló máa increase minimum wage owó àwọn òṣìṣẹ́. Just a minute. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ara ohun tá à ń sọ náà nìyẹn. Òun ni call tó wọlé yẹn. Ara nǹkan tí à ń sọ, òun ni call tó wọlé yẹn. At hospital lọ tuntun ti ń pè mí. Appointment yẹn mo ti mọ̀ pé mo ní o. Mo ti mọ̀ pé mo ní appointment yẹn o. Mo ti lọ darí délé ni, mo ti mọ̀ jọ next appointment mi o. Wọ́n tún ní láti máa pè mí, láti máa rán mi létí. Bó tún ṣe wá pè mí, tó bá tún wá tuntun ti di ọ̀la, ó kù ọ̀la, wọ́n á tún pè mí, wọ́n á tún sọ fún mi pé kí n má gbàgbé o, ọ̀la o ní yago báyìí o, mo bọ̀ wá fún appointment. Ara ohun tá à ń sọ nìyẹn. Ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀, ibẹ̀ yẹn kọ́ là lọ, ẹ bá mi share ètò. Wọ́n wá ń jẹ́ kó yé mi wípé every October of the month ni wọ́n máa increase minimum wage ìlú yìí. Ìwọ tó bá wá ń ṣiṣẹ́, owó tó kéré jù tí wọ́n gbọ́dọ̀ sọ fún ẹ per hour is $17.20 per hour. Ó kéré jù minimum. Ó kéré pátápátá àríwó ẹ̀rì. Minimum wage. Mo sì máa gbéwò yẹn wá tí màá wá fi hàn wá. Minimum wage $17.20. Tó bá tún wá di October next year, wọ́n á tún increase ẹ̀. October last year tí mo dé ìlú yìí, it was $16.50. Minimum wage. Meanwhile, tó bá wá ṣiṣẹ́, tó bá above 5 hours, owó yẹn máa ju ìṣirò $17.20 lọ. Iye tó kéré nìyẹn. Ẹlòmíì ṣiṣẹ́ wọ́n fún ní $20 per hour. Ẹlòmíì ṣiṣẹ́ wọ́n fún ní $40 per hour. Ẹlòmíì ṣiṣẹ́ ó gba $50 per hour. Ẹlòmíì ṣiṣẹ́ ó gba $160 per hour. Àwọn hunter, àwọn tó lọ fún hunter, àwọn tó ń ṣe fishing, àwọn yẹn owó tí wọ́n gara gidi nítorí owó ẹ̀mí ni. Wọ́n lè wọnú igbó lọ pa ẹran míì, kẹ́ran yẹn pa wọ́n síbẹ̀. Àwọn tó dẹ̀ lọ pẹja náà, wọ́n lè kó sódò kọ́ bódò lọ. So owó ẹ̀mí ni wọ́n sọ fún wọn. Wọ́n pẹ̀lú àwọn tó gba owó tó pọ̀ jù every year lọ increase salary. Ó dẹ̀ tún ní nǹkan tí àwọn olórí tí wọ́n tún ṣe fún wọn láti fi benefit.
bí wọ́n ṣe wá increase salary wọn yẹn kì í ṣe pé nǹkan òun o nǹkan náà wọn o but ó sì ń bá ìdùnnú àti ayọ̀ dé nírú wa ìṣẹ̀lẹ̀ ní àǹfààní àti sáwá sílùú yìí. Gbogbo ẹ̀yin ọmọ wọn Nàìjíríà ìdùnnú àti ayọ̀ wo lẹ rí ní ìlú yín? Owó tó yẹ kó máa fi increase minimum wage yín lọ́dọọdún wọ́n pa sápò. Wọ́n tún ready àti máa reduce salary àwọn òṣìṣẹ́ ní ìlú Nàìjíríà. Ibi tó yẹ kí wọ́n gba òṣìṣẹ́ 10 sí nítorí pé wọn ò fẹ́ san salary wọ́n gba òṣìṣẹ́ 4 síbẹ̀. Wọ́n á dẹ̀ máa ṣàkáǹtì wípé àwọn sanwó fóṣìṣẹ́ 10. Ìjọ wo la fẹ́ jí? Wọ́n wá ṣe gbogbo ilé wọ́n wá fi ba yé àwọn èèyàn jẹ́ wọ́n ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n sọ a lot of people sínú ìgbèkùn. Ẹ̀yin kan dẹ̀ sì jókòó wípé country yẹn lẹ fẹ́ kú sí. Ẹ̀yin kan jókòó wípé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá lọ nìyẹn. Ẹ̀yin kan jókòó wípé ẹ ò ní kúrò ní orílẹ̀-èdè burúkú orílẹ̀-èdè bànújẹ́ orílẹ̀-èdè tó ti ń fìyà jẹ yín orílẹ̀-èdè tó ti ń fàkókò yín ṣòfò orílẹ̀-èdè tó ti sọ yín sínú ìgbèkùn burúkú. Ẹ̀yin kan jókòó wípé wọ́n Nàìjíríà yẹn lẹ fẹ́ kú sí. Náà ẹ wo ìṣẹ̀lẹ̀ tó tún wá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí èèyàn. Ẹ wo àwọn nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nísìn. Ẹ ti gbọ́ òkè ẹ jókòó síbẹ̀. Tá bá ń sọ fún yín wípé orílẹ̀-èdè Nàìjíríà ò lè gbè yín. Ẹ máa sọ wípé irọ́ là ń pa. Ẹ fún wa níbi tó fi gbàgbé yín. Ẹ fún wa lórí ire tẹ́ ṣe nílùú Nàìjíríà ẹ bá mi share ètò. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ jẹ́ ká sáré wo fídíò yìí. Ẹ jẹ́ ká jókòó ká wo fídíò yìí bóyá àyà tún jẹ́ kí iye wa kó ṣí bóyá pẹ̀lú fídíò tá bá wò yìí a fi lágò jinlẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní dọ́dọ̀ àwọn tí wọn ò tí ì mọrú nǹkan tí wọ́n kó sí bóyá iye wọn á ṣí wọ́n lè mọ̀ wípé kò sí nǹkan kan tó jẹ́ Nàìjíríà kò fa ayé wọn ṣòfò dànù ni láti ìgbà tí wọ́n ti bí gbogbo wa sí ìlú Nàìjíríà kò sí ọdún tá lè fi jíjú ọpẹ́ pípé yes ọdún yìí sàn wá àfi ká máa fi ọdún yí ọdún. Nàìjíríà ò lọ sí iwájú ire inú ibi inú ìbànújẹ́ inú wàhálà àti ìdààmú òun lórílẹ̀-èdè Nàìjíríà ò lọ síbi ayọ̀ kò lọ síbi ìdùnnú kò lọ síbi ìfọ̀kànbalẹ̀ Yorùbá ẹ jí ẹ má sùn. Nàìjíríà ò lọ síbi tí inú àwọn ènìyàn ti lè dùn tẹ́lẹ̀ ti gbé fún pé yes mo gbà fún orílẹ̀-èdè mi kọ́lọ́hun kó bùkún fún orílẹ̀-èdè mi. Nàìjíríà ò sí nínú àwọn orílẹ̀-èdè tẹ́lẹ̀ fi dúpẹ́ tẹ́lẹ̀ fi jójú ọpẹ́ wípé kọ́lọ́hun kó bùkún orílẹ̀-èdè yín. Nàìjíríà panilẹ́kún jayé ni. Ẹ jẹ́ àjọ wo fídíò yẹn bá mi débẹ̀ ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ṣèwọ ẹ má bá mi share lógúnlógún ẹ má bá mi share lọ́gànlọ́gàn ẹ gbé wọ gbóra ayé ẹ bá mi pe tìràbáyé ojú òní tìyín mi ò ní wá yín tì ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification bell ẹ jẹ́ àdébẹ̀. tẹ́ ẹ dúró nídúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pé ìkólọ wa gbẹ́dọ̀ padà wálé ohun tí àwọn àtọ̀húnrìn wa jí lọ́wọ́ wa gbẹ́dọ̀ bá padà. Mo kí yín lórúkọ bàbá àwọn bàbá mo máa kí ọmọ Yorùbá nílé lóko lórúkọ bàbá àrólé Awólọ́wọ̀ wípé àjíǹde ara yóò máa jẹ́ o. Mo wá forúkọ bàbá Akíntóyè àrólé Awólọ́wọ̀ mo wá fi kí gbogbo ọ̀dọ́ Yorùbá lọ́kùnrin lóbìnrin bí ẹ kú dédé wò yìí adániwáyé rán mi sí yín láṣálẹ́ yìí àwa tá a wà ń lé òòṣà májàsọ́lá kàkàkí Olódùmarè aníyìkáyé ẹni tí ayé ń tì sínú igbó tí ń tira rẹ̀ sọ́nà àjọ̀nú tí ń siwó nílé àná mo fi kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pátápátápátá pé àkókò tó láti jí lójú oorun. Ọ̀rọ̀ náà ti débi tí ológun ti gbé ń sá most especially we the youth of Yoruba Kingdom we the youth of Yoruba Kingdom ọ̀rọ̀ wá ti débi tí ológun ti gbé ń sá o ara òrókùn ara òrẹ́dìyẹ
Èkìtì àwí kí ayé ti ṣe yìí sí o Èkìtì kété Èkìtì jákèjádò kí ayé ti ṣe yìí sí o Èkìtì kété mo wá ní gbogbo Yorùbá lápapọ̀ kí ayé ti ṣe yìí sí o Yorùbá kété gbogbo ọmọ Odùduwà lápapọ̀ kí ayé ti ṣe yìí sí o Yorùbá kété. Ẹ má jẹ́ tẹ̀ra wa jẹ ọ̀rọ̀ wa ti débi tí ológun ti gbé ń sà mo kí gbogbo ẹ̀yin tẹ̀ wálé Sarah Tóyìn Ọlá Olúwatóyìn gbogbo yín ni mo kí Fatai Mutiu Kenny Olúwọlé Johnson brother mi Shakiru Azeez àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé ọmọ Yorùbá most especially my message tonight is for the Yoruba youth. It is for the Yoruba youth. Ẹ jẹ́ á dìde. Most of us tí gbóòórùn tó ń pè ní òmìnira rí. This is time for us to get up and fight for our freedom. Ẹ̀yin tẹ́ ẹ jèrè òmìnira rí. The majority of Yoruba youth tó jẹ́ pé inú ìpọ́njú làwọn bàbá yín bí yín sí. Inú hílàhílo ni wọ́n bí yín sí. This is time for me and you to get up. Brother mi Saidi Tola, you are welcome. Ìyá mi Adéọlá Adùnní. Àgbàrá yìí fòkòtò eré ayé yóò ní fòyìnrú tí n bá parí program máa pè yín. Àkókò rẹ̀ láti dìde. Àwọn kan tí ń fọjọ́ alẹ́ wọn bá ayé yín jẹ́ ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń wòran. Àkókò rẹ̀ láti dìde. Àwọn wọ̀nyẹn wọ́n jèrè free education. Àwọn yẹn wọ́n ti ní ìrírí òmìnira rí. Àwa yìí atẹ́gùn ẹ̀ làwọn fẹ́ sí àwa tẹ́ẹ̀mù tó yẹ káwa náà jókòó ká máa jèrè òmìnira Buhari yẹ mọ́ wá ń dì í ṣebí àwa náà sì gba free ẹ a sì gba ìwé lọ́fẹ̀ẹ́ báírò lọ́fẹ̀ẹ́ ìjòkó lọ́fẹ̀ẹ́ àwa náà sì nípìn nínú free head. The majority àwọn tó dìde lẹ́nìí tí ẹ ń pè ní bàbá tí ẹ ń pè ní ìyá àwọn bàbá yín ti sìn wọ́n tún fẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ sin àwọn ọmọ wọn ni. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ dìde fight for your freedom. Àkókò tó láti jèrè àkókò tó láti gbégbé ayé ìrọ̀rùn. Nígbà tẹ́mi bá lórí ọ̀fẹ́ tọ́rọ̀ bá pa àwọn òbí mi méjèèjì papọ̀ ńgbà yẹn lọ nígbà tẹ́sí wà láyé tẹ́ bá sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ bọ̀ màá wá ní màá mi bàá mi ẹ wo ìgbé ayé tẹ́ máa gbé tí ó dògùn sínú ayé àwọn ọmọ lọ́jọ́ ọ̀la ẹ má gbé o èmi ò ní bá yín jìyà títí yín o kì í ṣe kẹ́ ẹ dá ọ̀ràn ńlẹ̀ tán kí ẹ̀yin wá lọ kémi wá máa rí ẹrù ọ̀ràn káàkiri o wọ́n wá ní ọmọ yìí mo ló ti rí ọ̀rọ̀ burúkú yìí mo á ní ẹ̀yin náà lọ sọ wípé òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni àwọn bàbá yìí ń fojú alẹ́ wọ́n fi ń bayé ọmọ Yorùbá jẹ́ dìde ẹ̀yin ọ̀dọ́ àwọn àgbààgbà kan wà ní ilẹ̀ Yorùbá láti primary school wọn dé standard 1 standard 2 àbáwọn náà ṣe ń pè àwa òde báyẹn tó fi dé kọ́lẹ́jì dé yunifásitì àti yunifásitì bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ni o ìgbé ayé ìgbádùn ni o wọ́n tún pè kínní kan ní bọ́dì
èmi àti bàbá mi kan jọ ní conversation ní àwọ̀ àárọ̀ èní bàbá yẹn dẹ̀ bá mi sọ̀rọ̀ mo débi kan mo dẹ̀ bú sẹ́kú mo ní kí ló dé tí mo pẹ́ wá sáyé bàbá yẹn ní òun wá jókòó nígbà tó ń jáde ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday tó kọjá òun wá wo ìgbà tó ń wà ní boarding ayé tí àwọn ń jẹ nígbà táwọn wà ní boarding school ayé tí àwọn ń jẹ nígbà táwọn lọ́wọ́ tó ń jẹ́ bàbá rere fún wọn ayé tí àwọn ń jẹ nígbà tí Yorùbá tó sì wà lórí orísun wọn òun wá kọ bí àìmọ́ tí à ń là kọjá lénìí òun wá rí wípé the majority ọmọ mẹ̀kúnnù lóde òní ìgbé ayé ìnira náà gbé bàbá yẹn náà wá wo lọ síwájú wá wo lọ sẹ́yìn pé no wonder tí yahoo boy fi pọ̀ tí àwọn ọmọbìnrin wa ya olóṣòwò kọ̀ Yoruba youth, this is time for me and you to stand up and fight for our freedom. Àwọn bàbá 80, bàbá 76, bàbá 96, wọ́n ti ń fojú alẹ́ wọn báyé yín jẹ́ ẹ dìde o. Let me tell you one thing. Ìgbà kan ní 419 rè 419 tó ń rè ẹ́ mà àwọn tó ń lò ń gbà yẹn lọ́hùn 419 ti lọ kílẹ̀ lẹ́wọ́ wà tá sí ṣé yahoo ni yahoo yẹn náà máa tún lọ kílẹ̀ máa dé bá majority àwọn tó ṣe yahoo tó ṣe 419 gbà yẹn lọ́hùn ta ní 419 ní 419 ní 419 ní majority of them lẹ́nìí tó fi 419 ló gbà majority of them lẹ́nìí fọgẹ̀ kílẹ̀ tí pé gateman ló ṣe èyí tí ò rí gateman ṣe ti fi bínú para ìdànù. Ìwé dára púpọ̀ ẹ̀yin ọmọ ayé ẹ̀ka ẹ mọ̀ pé mi ò mórí kọ pé ẹ̀kọ́ dára púpọ̀ nígbà tí ẹ̀kọ́ níyì ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n títí dé nǹkan Nàìjíríà ti dojú ẹ̀rú ẹ̀yin ọ̀dọ́ Yorùbá. Let me ask you one question and I want you to ask yourself that question. Èrè wo lẹ jẹ nínú Nàìjíríà láti gbà tójú yín ti gbọ́ràn èrè wo bàbá yẹn sọ̀rọ̀ débi kan tó dẹ̀ sẹ́ni pé tí o bá mú owó lọ sí báǹkì ní ìgbà títí wọn àwọn á máa tó bá mú 5 naira lọ sí báǹkì tó bá máa tó bí oṣù méjì kankan máa gorí owó yẹn ṣùgbọ́n lóde òní tó bá mú 10,000 lọ sí báǹkì 10,000 yẹn kò ní pẹ́ ń bẹ̀ mọ́ torí báǹkì ọmọ ajá ní owó báǹkì ò lè mọ́. Yorùbá youth ẹ dìde àwọn bàbá yìí ti tì wá wọnú ìgbèkùn Fúlàní and they don't want us to live, they don't want us to have a freedom torí nínú àbàwọ́n nínú ẹ̀gbin nínú ìdọ̀tí nínú jìbìtì nínú olè Nàìjíríà làwọn ti ń jẹ ọmọ mẹ̀kúnnù lórógo àwa mẹ̀kúnnù náà dẹ̀ ń lò láti bá yí ara wa jẹ́ mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ẹ̀yin láyé owó ṣe pàtàkì lójú yín ayé tí yín ò ṣe pàtàkì lójú títí wọn. This is time to say no to Nigeria. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde. Don't partake in any poster kankan nílẹ̀. Tẹ́bánikẹ́ wá ṣe nǹkan kan fún Nàìjíríà ẹbí wọ́n léèrè pé láti gbà tẹ́tí pariwo Nàìjíríà létí wa èrè wo làwa tiẹ̀ jẹ́ ń bẹ̀. Bàbá yẹn ni ó ní nígbà tọ́mọ mú un dé Amẹ́ríkà ló mọ̀ pé lóòótọ́ àwọn ọmọ Amẹ́ríkà tó máa sọ pé God bless America ó ní wọ́n ó ní tán rí tájí láàárọ̀ kùtù pé God bless America. God bless America. Kí ni Nàìjíríà ṣe fún yín? Tẹ́ ẹ fi máa sọ pé God bless Nigeria. Orílẹ̀-èdè tọ́lọ́run ò dá. Orílẹ̀-èdè tọ́lọ́run ò mọ̀. Orílẹ̀-èdè gan tí ń ja Ọlọ́run lólè tí ń yí iṣẹ́ Ọlọ́run padà. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá mọ̀ pé yìí o.
ẹ̀yin ọ̀dọ́ Yorùbá mò ń pè yín tí àwọn bàbá yẹn bá ní ẹ dákẹ́ tẹ́ ẹ bá dákẹ́ tí yín bá yín the Fulanis lójoojúmọ́ náà kó àwọn ọ̀dọ́ títí wọn wọlé Yorùbá láti kọ́ka yín láti bayé yín jẹ́ kẹ́yìn lè di ẹrú wọn. Mo wo fídíò ọmọbìnrin kan, it is a Hausa man, Hausa ladies tó ń sọ̀rọ̀ wípé gbogbo tẹ́ ẹ̀ ń rí yẹn o religion yẹn o àwọn Fúlàní ń lò ní o láti kọ́ka Hausa people o eléyìí ni o wọ́n fi ń ta àwọn èèyàn wọn jẹ ní pé everything all the Hausa land tẹ́ bá ti gbọ́ emir Fúlàní ni all the governor Fúlàní ni this Fúlàní ni pé wọ́n ti kọ́ka àwọn náà fẹ́ bọ́. Nígbà tí Fúlàní bá sọ pé àwọn fẹ́ bọ́ nínú ogun Fúlàní kí lẹ́yìn ọ̀dọ́ Yorùbá ń dúró wò. Let me tell you one thing, it is a fake. It is what? Fake. Tí àgbà Yorùbá kan máa ń dárúkọ unity in Nigeria, we are one in Nigeria, it is a fake, we are not one. Wọ́n rí owó ń bẹ̀ ni wọ́n fi owó tọ́rí ẹ̀ wọ́n fi ń bayé yín jẹ́ wọ́n fi ń bayé yín jẹ́ ìwọ ọmọ iye ọdún tó ti jáde léèwé o ó padà lọ́gọ̀ kádà ni o àwọn bàbá tó sáì kọ́tà ti báyé yín ṣe rí kán tó jáde làwọn ti ríṣẹ́ kán tó jáde ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tẹkẹ́nítẹkẹ́ dìbò mbọ̀lẹ́kìtì ẹ̀wà lẹ́jẹ̀ lálàá mùlóló ẹ̀wà wọn á kó iléeṣẹ́ lẹ̀ tá a máa sẹ̀lẹ́tì ni ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ fọwọ́ ara yín túwọ̀ ara yín ṣe. Say no to this old fool. Mi ò bú wọn ṣùgbọ́n wọ́n ń ba nǹkan tó dára jẹ́ mọ́ wa lára. Old fool tí wọ́n ń mígù pẹ̀lú Fúlàní ìpa tí Fúlàní pa Yorùbá wọ́n rí ògo wa tí Fúlàní gbà wọ́n rí ohun àlùmọ́nì wa tí Fúlàní kówó rí torí pé àwọn Fúlàní fi atẹ́gùn sí wọn lára wọn ní ẹ má fìyà jẹ wọn lọ. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde ẹ dìde. This is time for us to fight for our freedom. The Yoruba youth, this is time for us to fight for our freedom. Inú pákàlékelẹ̀ tí ń jayé o. Iṣẹ́ tó ń ṣe tó lè fi yangàn pé ibi tí mo ti rówó rèé. The police, Nigeria police and Yahoo boy wọ́n di ọ̀rẹ́ àkàkàdodo. Ọlọ́pàá tẹ́ bá ti rí lẹ́nu ní ojú ọ̀nà àwọn ọmọ Yahoo náà dúró dè. Ọlọ́pàá Nàìjíríà máa gbé POS dání. You can make transfer now if you don't hold your ATM card. Yoruba youth, that is not our culture. Àwa ò jogún ìyẹn lọ́wọ́ àwọn bàbá wa. Àwọn bàbá wa máa ń ṣẹ́rìsì orúkọ wọn ni. Orúkọ rere wọn ló sàn ju wúrà àti fàdákà lọ. Not that they don't need money. They need money. But wọ́n sì ṣẹ́rìsì orúkọ yẹn kò sí tó kan Nàìjíríà. That is why we the youth agbẹ́dọ̀ dìde kájà fún òmìnira wa kí ẹ̀yin náà tiẹ̀ tọ́ kí àwa náà tiẹ̀ tọ́ tó pè ní òmìnira wò ìgbé ayé ìrọ̀rùn. Me and you must say no to Nigeria. Àkókò náà rèé. Àkókò náà rèé. Ọ̀dọ́ ìlú lágbára ìlú. Ọ̀dọ́ ìlú, you can change and you can ẹ má jẹ́ sọ èkejì. Ẹ̀yin ọ̀dọ́ ẹni la fi ń kọ méje. Let us reject Nigeria totally. Ọmọ ológo wa ti wà nínú ìhòhò àràṣọwọ́. Ọmọ onílé wa inú òtútù nínú ọyẹ́ ní Nigeria sáwá sí. Let us ask ourselves a question, big question. Kí ni mo ti jàǹfààní nínú Nàìjíríà?
kí ni Nàìjíríà ti ṣe fún mi? The Fulani man send their own youth to our land. Wọ́n ní mission. Ẹ̀yin ọ̀dọ́ wa ẹ jí lójú oorun o, ẹ má sùn. There is no security. Nigeria security can deliver us. Assignment wọ́n ní. In Nigeria police in southwest Nigeria, Fulani ló pọ̀ jù ńbẹ̀. Army Fulani ló pọ̀ jù ńbẹ̀. Immigration ní Fulani ló pọ̀ jù ńbẹ̀. Civil defense Fulani ló pọ̀ jù ńbẹ̀. Àwọn bàbá wa àwọn bàbá títí wọn ó dẹ̀ ti gbèsè wọn lọ́kàn wípé that land agbẹ́dọ̀ gbà lọ́wọ́ wọn. Agenda àwọn bàbá títí wa ní wípé àwa máa ń gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ ni. What did not belong to us, we claim it. If they don't want to release it in easy way, we kill them. That is why you see them. Tó fi kó àwọn ọmọ wọn bọ̀ lọ́dọ̀ wa lójoojúmọ́. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde. Ẹ padà lẹ́yìn àwọn bàbá yìí, àwọn ọ̀jẹ̀lú, ọ̀ràlú, abàlújẹ́, akótilétà, arúgbó àgbàlagbà. Kó má bàa di àbámọ̀. Let me give you one example that everybody know. Election tó ṣe lọ lẹ́kìtì. Ẹ gba 10,000 ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ gba 20,000 ẹ ṣe bẹ́ẹ̀. Wọ́n gba 20,000 wọ́n ṣe bẹ́ẹ̀ tán. Ọbẹ̀ tán ọwọ́ wọn bọ́ sí kòròfo. Àwọn tó ní kan fún gbọ́ ẹ gba 20,000 ẹ ṣe bẹ́ẹ̀. Wọ́n pariwo wọn ò rí títí wọ́n rò mọ́. Ẹni máa di billionaire nínú àwọn ọ̀jẹ̀lú ó ti di billionaire. Ẹ̀rọ tẹ̀sẹ̀ tó lòdò 10,000 náà ni. Ètò gbowó jù ní 20,000. Irú orílẹ̀-èdè tàbá ti ṣe irú ẹ̀ ọ̀dọ́ ló máa ń fara fàjù. Ẹ dìde o. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde. Àkókò rẹ̀ láti gbára wa kò nínú ìgbèkùn. Àkókò rẹ̀ láti sọ fún àwọn bàbá yẹn pé no, we don't want Nigeria anymore. Àkókò rẹ̀ láti sọ fún àwọn bàbá yẹn pé no, we need our freedom. Àkókò rẹ̀ láti sọ fún àwọn ọba ilẹ̀ Yorùbá pé we the Yorùbá a fẹ́ padà sórísun wa. Àkókò rẹ̀ láti sọ fún àwọn ọba yẹn rẹ̀ àtàwọn àgbààgbà pé ìwé Nàìjíríà àti fàyà. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde o. Ẹnu ẹni la fi ń kọ mẹ́jẹ. Àwọn aríjẹ ní màdàrú òfẹ́ káyé yín ó nítumọ̀. See the system of education. See the security system. Àwọn mọ̀ pé méjèèjì yẹn ó ti mẹ́hẹ́. Wọ́n dẹ̀ máa dàárú ni. Mo sọ fún bàbá kan ní around 1993 tí wọ́n bẹ̀rẹ̀ sí dá private university lẹ̀. Mo ní àwọn wọ̀nyí wọ́n máa ṣe kíní private university yẹn tán dálẹ̀. Wọ́n á wá sọ ti tẹ́lẹ̀ tí ọmọ mẹ̀kúnnù máa lọ wọ́n wá sọ dìdàkudà. Àwọn ọmọ títí wọn á máa lọ sí private yẹn. Eléyìí tí ò fẹ́ lọ ní Nàìjíríà bíbẹ̀ á gbòkè òkú lọ. Mo ní this system, it is a mẹ̀kúnnù that will suffer for it. Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ọ̀dọ́ ẹ dìde. Ẹja sọ fún àwọn ọba yẹn pé no, we can defend our land. We don't want Fulani, we don't want Hausa, we don't want Igbo in our land anymore. This is time for us to fight for our freedom. Our freedom láti padà sí orísun wa. Orísun Yorùbá ò gbẹ́dọ̀gbẹ́. Ó kù sọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́. Àwọn bàbá yẹn ti yà tó fẹ́ yà lójú torí ojú kòkòrò ó lè àìnítẹ́lọ́rùn. Àwọn bàbá yẹn ti yà tó fẹ́ yà. But we, the youth, this is time for us to arise. This is time for us to stand up and wake up and fight for our freedom. Nigeria is not a country. Nigeria is business empire
for British and Fulanis. Nigeria is not a country. It is a business empire for the British and Fulanis. That is why you see they say that they want to organize another 50 years amalgamation. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde. Aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́. Mo máa ń sọ dáadáa pé òun rere ò ní fẹ́ kàn ṣe òun. It is ènìyàn that we decide pé mo fẹ́ ṣe rere. Òmìnira yìí wá ní ìrọ̀rùn. Òmìnira kì í ṣojúbọ̀rọ̀. Mo yóò bá ní pé ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ ẹ dìde. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde, àkókò rèé láti jà fún òmìnira wa. Ẹ má gbọ́ tàwọn bàbá yẹn mọ́ o. Wọn ò nífẹ̀ẹ́ yín o. Tẹ́nìyàn kan bá sọ pé wọn Afẹ́nifẹ́re, wọn ò nífẹ̀ẹ́ Yorùbá o. Fáìlì Afẹ́nifẹ́re nígbà tí bàbá Abraham Adésẹ̀yà máa kú kòkó lẹ̀, ó ti kó lọ bá Awólọ́wọ̀ lóde ọ̀run náà. Gbọ́ mi bí? File all the document for Afẹ́nifẹ́re. Bàbá Abraham Adésẹ̀yà ò kó lẹ̀ fún wọn torí bàbá yẹn ti morú ènìyàn tó ń fẹ́ fi lélẹ̀ fún. All the document kò release ẹ̀ fún ó ti lọ hand over Awólọ́wọ̀ lóde ọ̀run. That is why you see them. Fulani is killing the Yorubas. Youth. Wọn ò lè sọ̀rọ̀. Fulani pa ọ̀dọ́ Yorùbá bó ṣe wù wọ́n. Rape wọn bó ṣe wù wọ́n. Wọn ò lè sọ̀rọ̀. Ohun tán wá ní how to get oil block at age of 82 years. At age of 78 years. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde. Àkókò rẹ̀ pé fún ẹ̀yin ọ̀dọ́ láti gbára yín kò nínú ìgbèkùn. Tẹ́nìyàn kan bá sọ wípé inú ìgbèkùn kọ́ lẹ́wà, wọ́n ń tàn yín ní inú ìgbèkùn lẹ́wà. Tẹ́nìyàn kan bá sọ wípé you are living normal life, ẹ sọ fún pé no, ẹ̀ ń tàn wá ní inú ìgbèkùn láwà. Tẹ́nìyàn kan bá sọ pé bó ṣe yẹ kó rí lórí, ẹ sọ wípé no, inú ìgbèkùn láwà. Mo sọ wọ́n fẹ́ sọ wá di Babiala torí Ọlọ́run, Babiala sírí ààbò, Babiala malumọjẹrì, Babiala gbogbo ọ̀dọ́ Yorùbá, Babiala wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dé Babiala ní àlùmọ́jẹrì. We must say no to that. Àkókò òmìnira wa rèé láti dìde gẹ́gẹ́ bí ọmọ akin. Àkókò tí àwọn bàbá yẹn bá fèlì wa, tí àwọn bàbá yẹn bá fèlì wa, ṣó yẹ ká fèlì ara wa ni? Tí àwọn bàbá yẹn bá já wa kulẹ̀, ṣó yẹ ká jára wa kulẹ̀? Tí àwọn bàbá yẹn bá sọ wípé ayé ìyà lé àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá wá lé ayé wa jẹ, ṣebí àwa ló yẹ ká sọ wípé àwa ayé ìyà o. Kò sí bí ọ̀bọ ṣe torí tìǹà kí o ṣe. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde. Wọn ò fẹ́ wa. Wọn ò fẹ́ wa. The Fulani know that we do not have a leader, but we can be our own leader. Mo bẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde o. Bàbá yẹn kọ àwọn ìtàn kan fún mi lẹ́nìí tó ń sọ àwọn tó ti bẹ̀rẹ̀ sí rí ayé gbé at age of 22, 24, 25. At age of 25, ṣé 25 àbí 24 ni Ọbásanjọ́ ti ń jèrè Nàìjíríà bọ̀. Àwọn kan 24, èyí tó dàgbà jù nínú wọn ní 29. Ọmọ 40 years, 42, 45 ó sì wà lọ́dọ̀ òbí ẹ̀ tó jẹ́ pé òbí ló ń bọ̀. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde. Ẹ dìde. Ọlọ́run ò dá wa fún ìnira, ẹ má gbà ká mú òṣì. Gbogbo ìgbé ayé tá à ń gbé ìgbé ayé ìnira ní Nàìjíríà ló kó wọnú kádàrá wa. We must reject it. Yorùbá land must have freedom. Àkókò tó yẹ káwa náà ó dìde rè Bami ambassador àgbàrá yìí fòkòtò ìrí ayé yóò ní fòyínrú.
ọmọ ní máa ń sìnkú ìrókò ẹ̀yin lẹ́ máa sìnkú gbogbo àwọn ọ̀tá tó bá bínú sí yín. The Yorubas àgbègbè ayé nọ́mà o àgbègbè ayé nọ́mà ẹ lọ sí gbòòrò mo sọ wípé mo rìn lánàá mo tún ti rìn díẹ̀ lénìí gbogbo wa là ń pariwo pé this is not normal but we are afraid to fight for our freedom. àwọn tó dẹ̀ ń bayé ọ̀dọ́ jẹ́ wọ́n dẹ̀ ń bayé ọ̀dọ́ jẹ́ lọ ọ̀dọ́ ló máa gbára wọn kó nínú ìgbèkùn majority àwọn tó ń deny Yorùbá ní freedom to today free education Awólọ́wọ̀ náà lọ wọn ò jìyà rí láti gòkè it is me and you to say no to them. It is me and you to say no. Àkókò rẹ̀ láti dìde ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ọ̀dọ́ ni wá a lè sáré, ọ̀dọ́ ni wá a lè fò. Ẹ má lu agbára yín síbi tí ò yẹ kẹ́ lọ sí. Ẹ pẹ̀yìn dà sí àwọn ọ̀jẹ̀lú ọ̀ràlú abàlújẹ́ tí ò fẹ́ yín fún ọjọ́ ọ̀la tó dára. Mo bá yẹ kán pàdé ó ní kò wù mí kí n máa ṣe yahoo yahoo bàbá Èkìtì mi ò lè jálè mo wá ní jọ torí Ọlọ́run kí ni ìyàtọ̀ láàrin yahoo yahoo àtolè ẹgbọ́n ẹ̀yin alọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ṣé ìyàtọ̀ wà láàrin yahoo yahoo àtolè ìwọ fi bẹ́rù ẹni tó fi bá ń gba owó olówó ìwọ fi kọ̀ǹpútà gba owó olówó kí ni ìyàtọ̀ láàrin yahoo yahoo àtolè Yorùbá nọ́mbà àwọn tó ṣe yahoo ní Nàìjíríà àwọn ọmọ wa ló pọ̀ jù mbẹ̀ ẹ dìde Mami Eunice Adeleye àánú máa wọ ayín rí lórúkọ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ àánú máa wọ ayín rí mà àánú àfọ̀hún nínú ayé yín mà. This is time. Àwọn ọmọ wa ò ní tìjú mọ́. I'm available. I'm available. Yorùbá tó jẹ́ pé onítìjú ni wá tẹ́lẹ̀. Tá máa sọ pé a ti gbọ́. A ti gbọ́. Pé wọ́n bá mi nírú kan báyìí. Tẹ́lẹ̀ tí la máa fi ń gbọ́ oògùn owó. Oògùn owó náà ojúkorojú la máa fi rí tẹ́lẹ̀ la máa fi gbọ́ pé wọ́n ń gbé èèyàn ṣe oògùn owó social media lẹ́ni wàá máa gbọ́ wọ́n ń gbá orí lọ́wọ́ pásítọ̀ o wọ́n bá orí lọ́wọ́ ìmáàmù o wọ́n bá orí lọ́wọ́ àfáà o Nàìjíríà sọ gbogbo ọmọ Yorùbá di wèrè ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ dìde this is time for all to fight for our right. Àkókò òmìnira láwa yìí kò dẹ̀ gbẹ́dọ̀ fòwárú àkókò deliverance wá rè àkókò tí ilẹ̀ Yorùbá gbẹ́dọ̀ gba òmìnira tó gbẹ́dọ̀ gba deliverance rè let all the elders in Yorùbá land know that we need our freedom we are tired for Nigeria pé we the Yorùbás we refuse to bá apànìyàn gbélé mọ́ tí ń dú ènìyàn bí ẹni dú ẹran nínú àwọn bàbá wa àti àwọn ìyá wa tó ṣe program àwọn Yorùbá World Media mo wá rí àwọn ọ̀rọ̀ tó ń gbé jáde ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa Jonathan wọ́n play Jonathan níbi tó ti sọ wípé there is nothing like a unity in Nigeria ṣé ó parọ́ ni ó kò tí Awólọ́wọ̀ ó kò tí Amadu Bello ó kò tí Nnamdi Azikiwe they know pé àìṣeyọ kan àìṣeyọ kan ẹ̀yin àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ìgbé ayé ìrọ̀rùn ló yẹ ká máa gbé what àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ìgbé ayé ìrọ̀rùn ló yẹ ká máa gbé mo ń sọ fún yín kí ni táìmù báyìí nígbà táwa ń ṣe kékeré tá à ń bọ̀
tá a wà ní primary school this is 10 àwọn mọ́tò kan ṣe máa ń gbéra lọ́dọ̀ wa nígbà yẹn ni pé wọ́n ń lọ Ìbàdàn ọjà tán máa tà ní àárọ̀ ọ̀la ní Ìbàdàn táìmù iná máa gbéra lé Èkìtì àwọn míì máa gbéra láago 12 tó bá wá dọwọ́ ìdájí àwọn tó lọ ta ọjà yẹn gbà tó bá ta ọjà yẹn tó wá tún gbé wọn padà wá tó bá dọwọ́ onífẹ̀rẹ̀ bí aago 3 àwọn mọ́tò Èkó á máa load láàárọ̀ kùtù yẹn hàn náà máa pariwo wọ́n á máa tẹ̀ hàn wá ti mọ̀ pé mọ́tò Èkó wọ́n ń lòdù lọ́wọ́ torútorú ní ìran Yorùbá ń rìn torí ìran Yorùbá yìí jiyàn pa but Nigeria turn us to criminal Nigeria ò jẹ́ kí ìran Yorùbá ó ní ọjọ́ ọ̀la mọ́ mo bá ìkan nínú àwọn àgbà ọ̀jẹ̀lú lẹ́kìtì pàdé mo wá sọ pé sà nígbà tẹ́yìn ń ṣe ọ̀dọ́ ṣé bí ohun kan ṣe rí lélẹ́yìí ó ní kí n má fi ìgbà títí wọn wé ìgbà tòde òní mo ní ìsókè ọkọ̀ Nàìjíríà ń wà padà sẹ́yìn ni kò lọ síwájú ṣe bó yẹ kí nǹkan máa dára sí ni kí nǹkan máa dára sí ká ní wàá 2024 ó mà bẹ́tà 2023 ká tún bọ̀ sí 2025 pé 2025 tún bẹ́tà 2024 but kò rí bẹ́ẹ̀ ọkọ̀ Nàìjíríà ń wà sẹ́yìn ni mo ní ìsàṣeyẹ kó rí bẹ́ẹ̀ mo ní nígbà á mọ̀ pé ẹ fẹ́ kí àwa tá a délé yìí ó ṣoríire ẹ wá kó owó tó yẹ kó di ìlú kan fi ṣoríire ẹ̀yin á wá kó sínú àkáǹtì yín ẹ wá lẹ́ẹ̀kọ́ lé iṣẹ́ kan lẹ̀ ẹ wá gbé fáwọn ọmọ yín àwọn ọmọ títí wa náà tún wá máa ṣe dráìvà lẹ́yìn àwọn ọmọ yín mo ní Ọlọ́run kọ́ pé Ọlọ́run kọ́ sà mo ní kò yẹ kó má rí bẹ́ẹ̀ sà òṣèlú tẹ̀ ń ṣe tẹ́ bá ti rí wípé àgbà ti ń dé ẹ wá fi àkọ́bí yín ẹ wá fi rọ́pò yín sínú pátì ọ̀jẹ̀lú olè tẹ́ wà láti lè máa báyé Yorùbá jẹ́ ẹjọ́ òde sí lọ́wọ́ wọn let us say the reality ẹjọ́ òsì lọ́wọ́ wọn tẹ́nìyàn bá ń tẹ̀ mí tí mi bá ti tẹ́ra mi tẹ́nìyàn bá ń parọ́ fún mi tí mi bá ti parọ́ fún ara mi tẹ́nìyàn bá ní kí n wọ̀gbẹ́ tí n bá ti ní mi ò wọ̀gbẹ́ tẹ́nìyàn bá ti ní kí n kó sí kòtò tí n bá ti ní mi ò kó sí kòtò tẹ́nìyàn bá ti ní kí n tiwọ́ bọ náà tí n bá ti ní pé nóò iná lélẹ́yìn mi ò tiwọ́ bọ náà. wọ́n gbẹ́ kòtò lẹ̀ wọ́n ní ká kó sí adẹ̀ ń kó sí. The majority of us know that those people who call themselves a politician in Yoruba land today olè ni wọ́n ń lọbẹ̀ láti ẹ̀ríṣì ara wọn ni àwa la máa compose orí fún wọn àwa la máa bá bẹ̀rẹ̀ lọ máa bá bẹ̀rẹ̀ iṣẹ́ máa ń tẹ́ wá lọ́rùn o jàgùdà máa ń bá ṣẹ̀rẹ̀ lọ iṣẹ́ máa ń tẹ́ wá lọ́rùn olè máa jálè rẹ̀ lọ. àwa iná la máa kéjì ta pé àríre ilé ìrí o ẹgbà wá o àwa aládẹ kọ̀ǹpóòsì orí fún wọn. àlọ́kọ́lọ́hún kígbe máa bá ṣẹ̀rẹ̀ lọ ìṣẹ̀rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn jàgùdà pálí máa bá ṣẹ̀rẹ̀ lọ. The majority of us know pé wọ́n ń lọbẹ̀ láti lọ ẹ̀ríṣì ara wọn ni. They cannot give us a good government. Number one, the country itself was caused by God Almighty. Àwọn wòlíì yẹn mọ̀ wọ́n mọ̀ pé Nigeria was not in a God agenda. Wọ́n mọ̀ pé Ọlọ́run ò mọ anything nípa Nigeria. Ọlọ́run fọwọ́ lé lọ́wọ́ ẹ̀ ó wo Nigeria ni. This is time for me and you to have our own deliverance. This is time to fight for our freedom. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ padà lẹ́yìn wọn.
ọwọ́ wọn yá sí ibi ṣíṣe wọ́n dínà máa yín ní àkàbà táwọn gbàgbọ́kè wọ́n ti ké dànù the free education free health scholarship wọ́n ti ké dànù torí wípé irúgbìn tá a gbìn sínú Nàìjíríà nìyẹn ẹ má gbàgbé pé irúgbìn tá a bá lọ sóko tá a bá gbìn òun ló máa wù jáde àti ìgbọ́ nínú ìwé ìtàn rí pé àwọn bàbá wa gbin àgbàdo wọ́n débẹ̀ wọ́n wú iṣu náà àti ìgbọ́ nínú ìtàn rí pé àwọn bàbá wa gbin ẹ̀gẹ́ wọ́n débẹ̀ wọ́n wú àgbàdo no ohun tí ènìyàn bá ti gbìn òun ló máa wù jáde gbogbo ohun tí ẹ̀ rí ìpani kéke ẹkún òṣì àdánù náà kọ́tọ́ kí mi ò tó wọlé fi kọ́rọ́ kan ohun tí a gbè sínú Nàìjíríà ni tó ń wù jáde síta we the Yoruba must reject it most especially the Yoruba youth. This is time for us to reject Nigeria totally. Ayé ṣì ń bẹ fún wa o. This is time to reject Nigeria totally. This is time to choose good and reject bad. This is time to say our origin must come alive. Orísun wa gbọ́dọ̀ padà tó ń sun tó dára fún wa. Orísun wa tó fún wa lọ́kàn balẹ̀. Orísun wa tó sọ ọmọ tálákà di ẹni tí ń bá ní jókòó láwùjọ. Àkókò rèé o ẹ̀yin ọ̀dọ́ please Yoruba youth please the Yoruba youth please ẹ má dúró dìgbà tí Nàìjíríà máa gbá yín níkò kẹ́ tó mọ̀ pé adánilóró ní Nàìjíríà ẹ má dúró dìgbà tí Nàìjíríà máa ká apá yín kan tàbí tó máa gé apá yín kan kẹ́ tó mọ̀ pé adánilóró ní Nàìjíríà ẹ má dúró dìgbà tí Nàìjíríà máa gbẹ ẹsẹ̀ yín kẹ́ tó mọ̀ wípé ohun rere ò lè jáde nínú Nàìjíríà pé adánilóró ní Nàìjíríà please ẹ má dìgbà tí Nàìjíríà bá gba ẹ̀mí yín kẹ́ tó mọ̀ pé adánilóró ní Nàìjíríà ẹ má ya adọ́run mòótọ́ ẹni bá ti kú lọ. Stand up for your right, stand up for your freedom, the Yoruba youth. Ọlọ́run fi gbogbo jí kí wa láti máa gbégbé ayé rọ̀. Mo sọ lánàá mo ló yẹ kí n wà ní Èkó nígbà tí n bá rí epo mo tẹ̀sọ́ lánàá mo ní epo 80,000 naira ẹni tó ń lorú mọ́tò yẹ pé mi pé 80,000 naira sà ṣé pé bí epo ṣe wọ́n náà ṣe ń yí kíní náà sùn yẹ pa pé epo tó máa kún mọ́tò yẹ sà tí ò bá ní pé 90,000 naira pé ilé tó lọ láàsì sà ńgbà tó ń gbé mọ́tò yẹ dé Èkó òun lọ páàkì síbí kan ni òun bẹ̀rẹ̀ sí fọkadà gbé kóun lè rí kéèpo yẹ lè rìn tó máa padà bọ̀ bóyá Ìbàdàn ló máa gbé òde ni kó tó lè ra epo mi a lè gbégbé ayé tó wù wá mọ́ lórí ilẹ̀ bàbá wa a lè wọṣọ tó wù wá mọ́ lórí ilẹ̀ bàbá wa a lè rìn bó ṣe wù wá mọ́ lórí ilẹ̀ bàbá wa ọ̀rọ̀ a lè sọ̀rọ̀ bó ṣe wù wá mọ́ lórí ilẹ̀ bàbá wa ẹ lọ wo orí àwọn ọ̀dọ́ tòní ọmọ 25 years ọmọ 30 years irun funfun ti kún orí ẹ̀ ọjọ́ orí kọ́ ìpọ́njú àti ìyà tí ń bẹ ní ìgboro ni nígbà tí ń bá lo owó epo going to 200,000 naira lórí transport nìkan lórí pé mo fẹ́ fúẹ̀lì epo fúẹ̀lì mọ́tò ṣé Olúwa ò ní jẹun ni ìgbé ayé ìnira tí Nàìjíríà kó sípa alágbádá ká máa yan it is me and you can reject it that is why I'm calling ẹ̀yin ọ̀dọ́ most especially àwa tá a wà nílé àkókò tó láti gbára wa àkókò òmìnira wa rèé o ẹ má jẹ́ òfò wárú àwọn àgbààgbà yẹn wọn ò ṣe tán
mo máa ń sọ dáadáa and thank God majority àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti ń sọ lẹ́nìí tí àwọn bàbá yẹn bá sọ wípé the youth of today they are the leader of tomorrow ẹ̀tàn ni o lórí irọ́ tó bá ti ń gbọ́ lẹ́nu wọn the youth of today they are the leader of tomorrow ẹ̀tàn ni o wọ́n ń bayé yín jẹ́ ni wọ́n ń gbé yín mára wọ́n mú yín ní gógó ni ṣé gógó làwọn ọmọ ìsìn pé wọ́n ṣàgbé bákan àwọn àgbà tí ò fẹ́ dìde lórí àga àwọn àgbà tí ò fẹ́ kọ́mọdé ó jẹ àwọn àgbà tó jẹ́ wípé tó bá ti rí pé wọ́n ń lọ wọ́n ti ń fi ọmọ wọn dí gẹrẹwu kí àwọn ọmọ wọn kó tún lè máa jẹ gàba lé wa lórí àwọn bàbá àtàná wọ́n fi ọmọ wọn sí ipò òṣèlú wọ́n fún àwọn ọmọ tálákà lórí ọ̀fẹ́ àwọn ọmọ tálákà tó fún lórí ọ̀fẹ́ ní ìgbà yẹn lọ́hùn náà di bàbá ọ̀ràn sí wa lágbádá lénìí tí fúlàní pa wá tí wọn ò rọ́rọ̀ sọ ọmọ Yorùbá kàwé tán ọ̀nà dí ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ dìde ẹ padà lẹ́yìn àwọn arúgún this is time for me and you to fight for our freedom in time like this the Yoruba youth must stand up and fight for their own independence we need it káwa náà tẹ̀ lè jí pé God bless the Yoruba land God bless the Yoruba nation God bless my own country torí pé Olódùmarè dá wa pé ẹni tó ní kọ́kọ́rọ́ ayé fohùn gbogbo rọ̀ wá lọ́rùn ẹni tó ní kọ́kọ́rọ́ ayé ṣohun gbogbo pé nínú ayé wa nígbà tí ìran Yorùbá sùn ọ̀tá àwọn wá ó fún èpò ìgbóná ìdààmú àṣeìrí àṣedànù sínú àlìkámọ̀ títí wa ó bá títí wọn lọ èpò tó fún sínú ayé wa náà ní Nàìjíríà àkókò tó fún lọ́mọdé lágbà lókùnrin lóbìnrin ní ilẹ̀ Yorùbá to reject that ìgbóná àti àdánù àti èpò wọn let us reject Nigeria àwáyé ẹrú àwáyé asán àwáyé àdánù àwáyé ìgbóná we the Yorùbá àwáyé ẹkún bẹ́ẹ̀ la àwáyé òṣè Nàìjíríà ló kó sí wa lágbádá ẹja dá padà fún wọn we must reject that Nigeria ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá àkókò ìṣe dé let us defend our land let us say no to the Fulani lójoojúmọ́ ni tírélà wọn wọlé o mo ní tírélà tán máa ti borí ẹ̀yẹ ẹ̀yin ẹ máa wò ó tó bá tó táìmù kẹtẹ bá tẹ̀lé tírélà yẹn wá rí pé wọ́n igi náà máa fi ń ṣe tàpólì yẹn tí atẹ́gùn máa fi fẹ́ sí wọn lára tó bá ti rí pé àwọn èèyàn tí fẹ́ máa wò wọ́n á tún gbọ́wọ́ igi yẹn wálẹ̀ ẹjẹ́ àjòjókòó kájòrò kí lè àwọn ará bíbá yẹn kó àwọn ọmọ wọn tí wọ́n rọ̀ṣì àwọn ọmọ wọn sí ọ̀dọ̀ wa it is because they have mission to perish the Yoruba land it is you ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ọ̀dọ̀ ni wá lè sáré ẹjá sáré yẹ ká fi gba òmìnira wa ẹjá sáré yẹ ká fi ní ìfọ̀kànbalẹ̀ ẹjá sáré yẹ kí a fi gba ohun tí àwọn ẹni bí gbàdá lọ́wọ́ àwọn bàbá wa ká fi gbà padà. The great Yoruba youth the great Yoruba youth the great Yoruba youth this is time to stand up and fight for our freedom. God bless you. ẹ jí ẹ má sùn ọ̀rọ̀ tó lágbára òun ni wọ́n mú tọ̀ yín wá ìròyìn tó lágbára ìròyìn tó kọjá bẹ́ẹ̀ ìròyìn tó kà màmá òun ni wọ́n mú tọ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè wa ẹ mọ Yorùbá ẹ jẹ́ ká jí àlè má bá báyìí lọ àlè má bá báyìí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí dọ́là má tuntun tí wọ́n sí nígbà tó bá máa fi di December ṣé ẹni tí ò rówó jẹjà mọ́ nísìn
ṣóun ló máa rówó sí ọbẹ̀ ata sínú ìṣasùn ní December pẹ̀lú ibi tí gbogbo ẹ̀ ń lọ yìí? Báwo làwọn èèyàn ṣe fẹ́ ṣe, báwo ló ṣe fẹ́ survive, báwo ló ṣe fẹ́ bọ́, báwo ni wọ́n ṣe fẹ́ live níbi tí ìjọba ń lọ? Gbogbo àwọn ọmọ ti dolóṣó tán, èyí tí ò ṣe olóṣó ti di ritualist, èyí tí ò ṣe ritualist ó ti di kí ni ká tó pè, kí ni ká pè, ọmọ yahoo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yahoo sí ẹ lọ wò wọ́n, kò sí nǹkan tó ń jẹ́ yahoo mọ́, yahoo plus ló wà. Kò sí nǹkan tó ń jẹ́ yahoo, àfi tá bá kàn tọ́ra wa. Yahoo plus burúkú ló wà nísìn. Yahoo plus òun ló wà ní tàǹsì, kò sí nǹkan tó ń jẹ́ yahoo mọ́. Yahoo ti lodò, ó ti lọ mọmi, yahoo ti kú. Ṣé bá ṣe máa bá lọ nìyí? Àwọn ọmọ tó jẹ́ wípé ó yẹ kí wọ́n jẹ́ ènìyàn pàtàkì, kí wọ́n làlùyọ, kí wọ́n dọmọ àmúyangàn, wọ́n ti di ìbànújẹ́ ọmọ tán lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká kàn ronú ara wa wò. Èní lárí kò tí sẹ́ni tó mọ̀ là. Àwọn tí Nàìjíríà bá yé wọn jẹ́ lọ́jọ́ ti tòní, wọn ò expect ẹ̀ wípé Nàìjíríà lè bá yé àwọn jẹ́. Àwọn tí Nàìjíríà sọ ayé wọn sínú ìgbèkùn, tí Nàìjíríà tọ̀nà ayé wọn upside down, wọn ò rokàn ẹ̀ wípé ó lè ṣẹlẹ̀. Wọn ò rò lérò wípé ó lè ṣẹlẹ̀ sí àwọn. Wọn ò ní lérò ọkàn wípé ogun Nàìjíríà lè jà wọ́n. Wọn ò ní lọ́kàn wípé àwọn máa larú ìṣòro yẹn kọjá. Ṣùgbọ́n nígbà tí ìjì Nàìjíríà dé, ìjì Nàìjíríà jà wọ́n, òun làwa ṣe ń ké, la ṣe ń pariwo. Kí àwa náà má bá bára wa níbi tí ò dáa, kí ìjì burúkú kó má bá jà wá, òun la ṣe sọ wípé ká say no to bad government, say no to bad Nigerians. Ẹ wo gbogbo àwọn níwùsì tó jáde sí, ṣe ti gbọ́ iye tó tún lọ́ máa sọ fún lè yàgbẹ́. Ẹ rí pé mo sọ̀rọ̀ débẹ̀, mo fọwọ́ lẹ́rọ̀. Tí ẹ bá gbọ́ àwọn níwùsì tó jáde, tí ẹ bá gbọ́ àwọn ìgbésẹ̀ burúkú tí àwọn olórí Nàìjíríà gbé, àyà yín á já, ẹ̀rù á bá yín pé wò kí lélẹ̀. A lot of people ò tí mọ pílánì tí àwọn people yìí tí wọ́n ní fún 2025. Àwọn people yìí ò ní pílánì rere, pílánì àti fi yín lọ́kàn balẹ̀, àti jẹ́ kẹ́ live better life, àti jẹ́ káwọn tó wà nílùú òyìnbó gan kí wọ́n ṣiṣẹ́, kí wọ́n fi ayọ̀ àti ìdùnnú, kí wọ́n fi ná owó tó kó jọ nínú òtútù. Mo lọ séèdì ọjà ní èní sí èèyàn, kábíyèsí Elédùmarè, di bí mo ṣe sọ̀rọ̀ gbogbo ọmọ ìka egungun báyìí ó ṣe ń ro mí. Aṣọ tí mo wọ̀ náà nìyí o, mo tún wá wọ jacket thick one, mo wọ̀ sí, mo wọ glove. Pẹ̀lú bí mo ṣe wọ glove, mo ń fìlì ẹ̀, àní bí mo ṣe jókòó tí mo bá yín sọ̀rọ̀, egungun ọwọ́ ń ro mí. Egungun ọwọ́ ó ń ro mí. Níjọ́ wo náà bí báyìí mo jáde lọ, mo lọ sáìdì ọjà, tí bá sọ bí mo ṣe kákò wọlé fún yín, mo wá mú fìlà, mo wá mórí, mo wá fìlà mórí, mo fàyè kíní bo mú mi, síbẹ̀ mo ń fìlì atẹ́gùn yẹn. Ṣòkòtò jíǹsì méjì, kì í ṣe jíǹsì fẹ́lẹ́fẹ́lẹ́ o, thick one méjì, òun ni mo wọ̀. Ẹ wá wo nǹkan tí àwọn tó ti wà ní ìlú yìí tipẹ́tipẹ́, ohun tí mo ṣe máa ń sá fún Canada nìyẹn láti ilẹ̀ pẹ̀pẹ̀ ayé mi. Òtútù bẹ̀ ló worst jù. Ẹ wá wo nǹkan tí gbogbo àwọn tó wà ní ìlú òyìnbó tí wọ́n face. Ẹ wo bí wọ́n ṣe ń ṣiṣẹ́ fi rí owó yẹn. Ẹlòmíì inú snow yìí ló máa ti ṣiṣẹ́ láti make owó. Kí ogun Nàìjíríà má wá tún jẹ́ kéyìn tó wà lóyìnbó kó fi ìfọ̀kànbalẹ̀ ná owó tó pa nínú òtútù. Nígbà tí gbogbo àwọn tó wà nílé tó bá bẹ̀rẹ̀ sí ní pè lọ́tùn, tó ń pè lósì, tí wọ́n ń rojọ́, ẹ jọ̀ọ́ o, kò sí kankan o, ẹ rántí wa o, ẹ ṣàánú wa o, tó wá fi ìbànújẹ́, ẹlòmíì á pín ẹ̀ báyìí, inú ẹ̀ á bàjẹ́, ìpòrúru ọkàn á dẹ̀ mú yàn, ìpòrúru yẹn ni wàá fi sẹ́ǹdì owó sí wọn. Ẹ jọ̀ọ́ ṣógun yóò affect àwọn tó wà labroad? Ẹ sọ, pẹ̀lú analysis tí mo ṣe, pẹ̀lú bó ṣe rí owó àti bó ṣe fi ìbànújẹ́ ọkàn fi kó ránṣẹ́ sáwọn tó wà nílé pé kíyà má jẹ wọ́n.
ìdí ta ṣe ní kí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wọ Nàìjíríà kẹ́ jí, inú ìgbèkùn lẹ́wà. Tẹ́ bá gbọ́ gbogbo àwọn mítìnì, àwọn bọ́jẹ̀tì orí burúkú táwọn pípò yìí ní fún 2025, owó ìyàgbẹ́ 11 kìíní kan billion, wọ́n á máa san 10 million, ó ṣàṣì gbogbo ẹ̀ rádaràda. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń lo tọ́ílẹ̀tì, ẹ fẹ́ lọ dàgbẹ́nù ni o, ẹ fẹ́ lọ ṣègbẹ́, ẹ fẹ́ lọ ṣàwo o, ó ní iye tí ìjọba lè máa san. Ẹ rí pé ti ṣayé wá pẹ̀lú àwọn olórí yẹn. Ọ̀nà tí ẹ lè fi gbégbé ayé àlàáfíà, tẹ́ lè fi gbádùn ayé yín, òun ni pé ká bọ́ báyìí kúrò lọ́wọ́ ìjọba Nàìjíríà, kí ìran Yorùbá dá dúró, ká move on. Nàìjíríà ò lè gbé wa láyé àti láyé. Nàìjíríà ò lè change. Nàìjíríà ò lè dá. Mo lè fi gbogbo nǹkan tá wípé Nàìjíríà kò lè dá mọ́ láyé àti láyé. Odò òdì. Odò òdì. Ṣé báwọn tó sì ṣe láàárín tí mo rántí gbogbo ẹ̀ tí mo rẹ́rìn tí mo fọwọ́ lẹ́rán. Ṣàtúntún tí màá wọn míì tí wọn ò tí ì gbé jáde tó máa gbé jáde ní January. Ẹ̀dẹ̀mọ̀ àwọn pípù yìí pé tó bá ti lè gbé ní òsì jáde báyìí pátápátá ẹ̀ wọ́n ti mọ̀ wípé ẹ̀yin èèyàn máa pariwo oṣù kan oṣù méjì ó bá tán nìyẹn. Ṣé gbogbo yóò ti gbà fọ́lọ́run sì pẹ̀lú ọ̀rọ̀ epo? Ṣé ẹ̀ ti gbà fọ́lọ́run pẹ̀lú gbogbo oúnjẹ wọn? Ṣé ẹ̀ ti gbà fọ́lọ́run pẹ̀lú ọ̀rọ̀ dọ́là? Oṣù mélòó lẹ fi pariwo lẹ fi jágun ẹ̀? Yóò bẹ́ẹ̀ jí ẹ má sùn tẹ bá ti gbọ́ tó bá ti ní ẹgbẹ́ ẹ dìde ẹgbẹ́. Ẹ má dúró de Sunday ọmọ Adéyẹmọ. Ẹ má wá ẹni tó máa kú fún yín, ẹ̀yin náà ẹ fọlọ́ntì ara yín láti kú fún ìran yín jayé. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ fọlọ́ntì ara yín láti kú fún àwọn ọmọ yín àtàwọn ọ̀bọ̀n generation ọmọ yín. Ẹ fọlọ́ntì ara yín, ẹ má wá ẹni tó máa kú fún yín. Gbogbo yín lẹ jókòó sí kọ̀ọ̀rọ̀ yàrá tẹ̀ wá kí Sunday wá kú fún yín. Sunday ò lè kú fún anybody. Bàbá Akíntóyè ò lè kú fún anybody. Kò lè kú fún anybody. Wọ́n ti sacrifice enough. Àwa ni ká dìde, ká gbàrà wá, ká jí. Ẹ jẹ́ ká jí. Nàìjíríà ò lè gbé wa mọ́. Ẹ bá wa pín ètò yìí, ojú òní tìyín. Tí ẹ bá mọ ohun tó wà nílẹ̀, kábíyèsí o, mo dẹ̀ ń gbọ́ gbogbo àwọn kinní yẹn. Àwọn informant wọ́n dẹ̀ ń gbé jáde báyìí. Ẹnu kọ̀ yá mi kan wò pé what is all this? Kí la kò sí? Tàbá dẹ̀ sọ fẹ̀yìn èèyàn na láàyè náà lẹ́mọ̀ pariwo na láàyè tá fi pariwo pé ẹ má dìbò, tẹ bá dìbò 2023 wàhálà ló máa dá sí yín lágbádá o, ìyẹn ẹ máa jẹ́ yé bí apá yín, ẹ máa dààmú, ẹ máa rí fòrò o. Na láàyè náà lẹ́sọ títí tẹ bára yín níbẹ̀ o. Òun lẹ ti ń forí rọ́ láti ìbẹ̀rẹ̀ January ọdún yìí tẹ ti rọ́ bírébíré wọ December. Ìjọ́ mélòó ló kù kí December dé? Ìjọ́ mélòó ló kù kó dé? Ẹ ti forí ko, ẹ ti fi gbogbo ẹ̀ kó báyìí, ẹ ń jìyà yẹn. Ó wá doni wípé ẹlẹ́ṣẹ̀ yìí bó ṣe ń jẹ lólódodo nípìn nínú ẹ̀. Yóò bẹ́ẹ̀ jí ẹ má sùn, kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà. Wọ́n Nàìjíríà is a scam. Is a scam. Nàìjíríà ò lè dá mọ́ tí Jésù ò fi dé. Kí British dé lẹ́nu kọ́ wá sọ pé ó yá àwọn fẹ́ kó gbogbo Nàìjíríà lẹ́rú láti fi tún Nàìjíríà ṣe kó lè dá. K'Amẹ́ríkà dé kọ́ làwọn fẹ́ kó Nàìjíríà lẹ́rú láti fi tún Nàìjíríà ṣe kó lè dá. Àfi tí a bá dá dúró, tí a jọ sọ èdè tó yéra wa, tájọ sọ àṣà, tájọ ṣe lo àṣà tó yéra wa, tájọ ṣe kíni, tájọ tọ ọ̀nà tó tọ ọ̀nà tó yẹ, òun la lè fi bọ́ o, ní ìlú wa lè fi dá o. Àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Lady K Ìfẹ́ Olúwa ṣò lórúkọ ti tèmi, the baby of Yoruba nation. Ẹ wá ra aṣọ, àwọn nínú arrival ti wọlé, àwọn jewelries ti wọlé, pọ́ọ̀sì ti wọlé, African food wà available. Ẹ pè mí, ẹ bá mi rajà, mo fọlọ́run bẹ̀ yín, màá tún bẹ̀rẹ̀ sí ní display ni o. Màá display ni o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ rajà for this week. Ojú òní tì yín. Mi kò mọ̀ bí mo ṣe lè thanks, mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá yìí tẹ́ patronize Lady K. Tẹ́ tún fún mi ní customer. Ẹ ṣé. Gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ wá tuntun ti pè mí náà pé fẹ́ rajà tí mo sọ fún yín pé ẹ tẹ P. Màá get back sí yín very soon. Tí mo ní kẹ́ ṣì tẹ P, màá get back sí yín. Gbogbo ẹ̀yin tí ẹ wá tún ti rajà náà kí fàsìkò ibẹ̀ yín tó jẹ́ pé through post office la gbé gbà, ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o. Mi ò mọ̀ pé post office máa strike o. Mi ò mọ̀ pé post office máa gbé wa handicap báyìí o. Mi ò mọ̀. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí rọjà yín gbà, ẹ jọ̀ọ́ bá mi share video yìí because mi ti ẹ̀ mọ̀ èèyàn tí mo fẹ́ pè. Mi ì mọ̀. Mo ṣàkó
pépà tí mo fi send ọjà gbogbo yín mo ṣàkójọ mo dì í jọ ní mi lè dá pépà nù pé àwọn tó bá ti pè mí pé mo ti gbọ́jà àwọn ti gbọ́jà àwọn ni mò ń yọ títí wọ́n bẹ̀ ni mò ń sọnù àwọn ni mò ń sọnù mi ì dẹ̀ save nọ́mbà gbogbo ẹ̀yin èèyàn mi ì save ẹ̀ so kò jẹ́ kí n lè sọ pé orúkọ báyìí ni màá sáré fi wá nọ́mbà ẹ̀ ní báyìí mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe láti wá yín láti bá yín sọ̀rọ̀ so ẹ̀yin tẹ̀ ti gbọ́jà yín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi Canada Post 1 month strike ni holiday on the 15th of next month kí strike tó end ẹ jọ̀ọ́ bá mi share fídíò ìmúfọlọ́ọ̀bẹ̀ yín ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé first time táwọn èèyàn máa bá mi rajà nìyẹn ó dẹ̀ dùn ló bá mi nínú jẹ́ gan kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká ní mo mọ̀ pé Canada Post ti máa strike ni mi ní send ọjà wọn through Canada Post so ẹ jọ̀ọ́ tó yọlẹ má bínú actually a lot of people ti rọ́jà wọn gbà àwọn kan ti rọ́jà wọn gbà àwọn tí strike yẹn ò bá ní tí kò ká mọ́ strike àwọn yẹn ti rọ́jà wọn gbà inú mi dùn ayọ̀ mi kún lára àwọn tó gba ọjà gan lọ́tún fún mi ní connection pé ó yá Lady K lọ tajà fáwọn èèyàn báyìí pa àwọn èèyàn bá máa bẹ̀rẹ̀ ajá ọjà wà pa ó fine àwọn like àwọn aṣọ yẹn so ẹ̀yin tẹ̀ sí gba títí yín tọ́jà yóò ìdọ́dọ̀ ẹ̀jọ́ mo bẹ̀ yín ojú òní tí yẹn ní dààmú o ẹ bá ti torí ẹ̀ sọ pé ní bá mi rajà mo fọlọ́run bá bẹ̀ yín o irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ lágbára Ọlọ́run so on the 15th of December lọ́ní strike máa tán even èmi gan pàápàá gan àwọn nǹkan mi á sọ́dọ̀ wọn post office ọjà mi á síbẹ̀ àdúrà ni mò ń gbà pẹ̀lú ọjà tó wá sọ́dọ̀ wọn nígbà tí kágò gbé ọjà yẹn dé ọjà yẹn pọ̀ gan so kì í ṣe nǹkan tí mo lè gbà wọ́n dẹ̀ lọ ní van wọ́n ní kinní kan wọ́n bá gbọ́jà mi lé wọn lọ́wọ́ pé kọ́ wá deliver fún mi ìjọ tó gbé fún wọn ẹ̀dẹ̀ mọ̀ pé kì í ṣe pé wọ́n máa gbé fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á deliver wọ́n máa process ẹ̀ ní 2-3 days kó tó dọ́dọ̀ mi wọ́n gbọ́jà fún wọn bá ìjọ kejì lọ strike ẹ wò ó weigh me down because àwọn ọjà tó wà ń bẹ̀ mo ti gbìyànjú mo lọ sọ́ọ̀tún mo lọ sí sọ́ọ̀lù tí wà in process mi ì lè rí gbà títí tó bá tó parí strike ní 15th of next month àdúrà ni mò ń gbà báyìí kọ́ lọ kó ṣàánú mi kó má jàjẹ gbèsè ọjà millions of naira mo fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ lọ so ẹjọ́ torí Ọlọ́run ọjà tèmi náà há sọ́dọ̀ wọn so gbogbo àwọn tó ń rajà ní sí UPS ni mo fi bá wọn send ẹ̀ UPS ni mo fi send ọjà mo ti send ọjà dárí gan léni send ọjà dárí léni mo fẹ́ wo pépà tí mo fi send ẹ̀ kí n fi wọ̀nyí ẹ mọ̀ pé mi máa like àti show proof òun ni òun ni UPS tí mo ti fi send ọjà léni ni mi ní jẹ́ kẹ́ gógó kọ àwọn ẹni ẹlẹ́ni o báwo mo ṣe máa fi wọ̀nyí ná mi fẹ́ kẹ́ yín ni torí àwọn èèyàn lè kà láyé ayé le wọ́n máa fi wá fáyé ń ṣe ti rí báyìí ẹ ti rí UPS so mo ti send ọjà dárí lẹ́yìn so UPS ni mo dẹ̀ ń lò sí mo ti send àwọn kan náà láti ìjọ Monday so UPS náà kẹ̀dẹ̀ nìyí àwọn náà wà òkè gan wọ́n á béèrè ní ọjọ́ mélòó lẹ fẹ́ tẹ́ bá ní 3 days wọ́n á sọ iye tó máa ṣiṣẹ́ tẹ́ bá sọ wípé 9 days yẹn kẹ̀dẹ̀ ní just 1 week ìnáwó kan máa pè 9 working days ni wọ́n á sọ iye ló dẹ̀ wà òkè their price is very cheap nínú mọ́mítọ́ lélẹ̀ sí mo ti send the receipt wọn sí wọn mo ti send ẹ̀ sí wọn so ẹjọ́ torí tọ́ lọ́rùn ẹ wá bá mi rajà UPS abáyé gbé wá fún yín so títí post office tó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ post office bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́ọ̀tì náà ti máa lo post office tó àwọn olówó títí wọ́n cheap jù post office cheap gan eléyìí náà ó cheap UPS náà cheap because mo wo owó yẹn síra wọn pẹ̀lú àwọn nǹkan tí mo send lọ́dọ̀ títí wọn náà ó ṣe sí mo ti lo UPS bí ẹ̀ máa rò báyìí ṣe fi send ọjà post office ní mi lè káyè ìgbà tí mo ti lò and the money is almost the same tó rọ́jà tí àwọn ilé náà send fún mi ní $30 yìí náà iye tí kinní náà máa send ẹ̀ nìyẹn post office so ẹ wá bá mi rajà ẹjọ́ mo fọlọ́ọ̀ bá bẹ̀rẹ̀ ojú òní tí yìí kí ṣaṣọ kan o la send ní $30 kí wọ́n lọ ní ṣaṣọ kan ní mara tí wọ́n lọ send ní $30 náà mi ní sọ iye aṣọ tọ́ra fún yín so ẹ wá bá mi rajà ojú òní tí yìí bákan náà dẹ̀ ni ẹ wá ra body cream ẹ rí bí mo ṣe ń glow mi ò lo filter iléeṣẹ́ dynamic skincare ó kàn yẹ pé àwọn kámẹ́rà fóònù ara tó wọ̀n ló máa ń dá gbàmí àgbé refresh wa gbàmí àdẹ́gbé pọ̀wọ̀wọ̀ àgbé wa so ẹ wá ra body cream ọdún ti dé kẹtù skin yìí ṣe àsìkò yìí sìn yìí ara máa fresh ni
ẹ wá ra body cream, ẹ wá ra body soap, ẹ wá ra face cream, face soap, face cleanser, gbogbo kí ló ti pé ojú yín gbogbo ẹ máa disappear. Bákan náà dẹ̀ lẹ́yìn tẹ́ fẹ́ ra product iléeṣẹ́ tí all natural ọba ẹ fẹ́ ra àwọn àgbo nǹkan manpower, diabetes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àsìkò tútù la wà yìí, ẹ wá ra àwọn àgbo wọn. Mo dẹ̀ fọwọ́ sọ̀yà pé ẹ ní regret. Ẹ̀yin tẹ́ tún wá fẹ́ ra báàgì àti bàtà ẹ contact mi. Ẹ̀yin tẹ́ fẹ́ ra jewelries, mo ní àwọn jewelries gbogbo ẹ̀ náà mo ṣe máa wá display fún yín. Mo ti láwọn jewelries náà, àwọn jewelries tó gbásíkì tó mú yes. Mo sọ fún yín gbogbo lówó ní Lady K kọ́lọ́njà rówó ṣòwò. Kọ́lọ́ndẹ̀ ṣe ṣọ́ọ̀bù fún wa. Ṣọ́ọ̀bù mo ní ìdí báyìí sí. So that a lè ráyè máa display ọjà dáadáa. So Ọlọ́run á ṣe, ọmọ ọpọlọ wà lórí ìtẹ́. So bó ṣe jẹ́ nìyẹn, ṣé gan mo dúpẹ́ ojú òní tí yín o. Ẹ bá wa pín ètò àtúmọ̀fáyà àti àlàáfíà àtúmọ̀ fi pàdé. Èwo la polówó àwọn spiritual items wa náà gbogbo ẹ wà níkàlẹ̀. Gbogbo ẹ̀yin tí bá ní the spiritual items ọdún lọ sópin. Ẹ wá lo àwọn course breaker, àwọn ọ̀ṣẹ̀ṣẹ́gun bẹ́ẹ̀ lóríṣiríṣi kájọ fayọ̀ kájọ fi wọ 2025 láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń làlákàlà àwọn àlá tí ò dá ẹ pé Lady K àwọn nǹkan tẹ́ máa lò ó wà available ní sẹpẹ́ ojú òní tiwa. Ẹ ṣeun gan, ó dàbọ̀.